Pàtẹ ara rẹ̀ lè pé mọ́, ọkàn parọ́ ni. Excuse me. Nígbà tí sọ̀rọ̀ yìí, ó kàn àwọn remaining parts kan la kàn rí and àwọn police take picture ẹ̀ pẹ̀lú àwọn evidences tí wọ́n rí, fóònù ẹ̀ méjèèjì ó wà ńbẹ̀, bàtà ẹ̀ ó wà ńbẹ̀. Mo dá pé kíni lélè tọmọ mi gan tọ́ níbi ọwọ́ tí wọ́n rí, lélè yẹn náà ló sì wà ńbẹ̀. Orí pé bọ́ọ̀ bá jẹ èèyàn ò ní jẹ èèyàn, àṣà òun ní ń bẹ lọ́dọ̀ àwọn àfà. Wọ́n ṣe tẹ̀tìbí ku ọ̀rọ̀ nìní, bọ́ọ̀ bá jẹ èèyàn ò ní jẹ èèyàn, òun ni kó wá wò pé òkè báà bá jẹ èèyàn ní jẹ èèyàn ẹja máa gbé èèyàn ká máa pa. Ìgbà tí ṣẹlẹ̀ pé ó ti bá lọ ní ìlọ́ṣẹ̀ ní ilé pariwo síta pé ìwé àgbo bá yà bí kìnnìkan pé wọ́n wà ní sùn. Okay. Hello. Ẹ wo gbogbo ẹ ṣe wá dàrú, ẹ wá yìí ṣe wá dàrú, òun là ń sọ́njò ní. Òun lára la fi ń sọ̀rọ̀, ìlara la fi ń sọ̀rọ̀, òun lọ́wọ́ délẹ̀. Ìkànnì yín ló pààyàn. Ọ̀gbọ́. Àyàkùn la bàbá. Kí ló pé? Ìkànnì wọn ló pààyàn. Òun ló pààyàn. Ló kún yẹn ló sì ta bàbá ó yẹ ká tún náà rí àwọn kan ló tà fún. Orúkọ mi ni Ibrahim Lawal Adefalu tí mo jẹ́ bàbá Hafsat Lawal Yetunde Adefalu tí a discover lánàá ní ọjọ́ Jímọ̀ wípé alfa kan Abdulrahman lórúkọ rẹ̀ ń jẹ́ ó ṣekú pa nílùú Ìlọrin. Ní ọjọ́ Monday a ṣe ìkómọ kan ní ìta wa níbí, ó jẹ́ àwọn neighbor wa ni wọ́n ń kómọ. So ìyá ọmọ yẹn dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọmọ ti tèmi Hafsat yìí. So bí ọmọ mi ṣe dárí ibi tí ó ti ń manage ní private school tó ti ń manage, ó dẹ̀ ti sọ fún mi pé àwọn ní ìkómọ yẹn bí 6 days ago before the date. So ó ní àwọn lọ síbi ìkómọ. Lákọ̀ọ́kọ́ wọn lọ bá ọmọbìnrin yẹn dáná, later àwọn padà wálé ó wá múra, ó dẹ̀ wá sí ìta níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkómọ náà. Ṣùgbọ́n tó tó bí wákàtí méjì lẹ́yìn ìgbà tí ó wá síta níbi 2:30, ìgbà tí ń tó bí wákàtí méjì bí 4:30, màmá ẹ̀ ń láti wá sí àárín agboolé wa níbí, ó fẹ́ kí ó mọ nǹkan tí ọmọ tiẹ̀ náà bímọ. Wọ́n wá ní ìyá yẹn wà pẹ̀lú ìyá ọkọ ọmọ tí ó ń kómọ ní ìta níbí. So wá ní kóun wá wò níbẹ̀ kóun kì í bó ṣe débẹ̀ ó rí pé nínú àwọn àwùjọ àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wà níbi ìkómọ yẹn, ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. So ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. Ìgbà tó di pé ó rí pọ́mọ yẹn ò sí láàrin wọn mọ́, ó béèrè ẹ̀ lọ́wọ́ àwọn yòókù ẹ̀ pé ibo ni Yétúndé wà. Wọ́n ní nísìn náà ni ó gba kọ́ọ̀lù tó dìde pé òun fẹ́ débi kan yìí, ọ̀dọ̀ oúnjẹ tí wọ́n sáàbù ẹ̀ kò lè jókòó jẹ, ó ṣàn ṣe wéréwéré ló fi dìde lọ. Ìyá ẹ̀ wá dé inú ilé ó sàsọ fún mi pé ọmọ yìí pé òun ò bá níta láàrin àwọn ìyókù ẹ̀, kí ló ṣẹlẹ̀ mọ́ ni ibo ló lè lọ tí ò dágbére fún wa, torí kò síbi tó máa ń lọ tí ò kì í dágbére fún wa. So ó ṣe di pé mo ṣáà try number rẹ̀ nìyẹn. Mo rò pé ọ̀rọ̀ ìdìde rẹ̀ ní bí ó ti tó bí between 20 and 30 minutes. So mo ṣáà try number ẹ̀ dẹ̀ ring. Mo suspect pé by nǹkan tó ṣẹlẹ̀ lánàá, mo rò pé ọmọkùnrin yẹn náà ní ó jẹ́ kó gbé call, àbí kó já sí pé ó ti ṣe é ní sùtà, kó já sí pé bóyá fóònù yẹn ring, so kò rí gbé lọ́dọ̀ ẹ̀. Bá ní mo ṣáà ń bínú pé báwo ni ọmọ ṣe tún lè má gbé call mi, kì í sábà ṣe bẹ́ẹ̀. Tí n bá pè ó máa gbé call mi lọ́wọ́ kan ni, tó bá dẹ̀ rí call mi tí ò bá rí gbé á pè mí padà, tí ò bá lówó lórí ẹ̀ á flash, mi rí flashing títí àwọn ní ó dé ok tó bá dé ó máa wá bá mi. So ìgbà tó di bí 6:30 to 7 ni màmí ẹ̀ tó rán mi létí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ àmọ́ rí ọmọ yìí. Mo ní báwo ló ṣe wá jẹ́, bá tuntun nọ́mbà ẹ̀ mú, mo tuntun dá ẹ̀. Ìgbà tí màá fi dá ẹ̀ ní around that 7 ó di pé fóònù ẹ̀ ti wà switch off. So bá a ṣe rí kọ́ọ̀lù ẹ̀ pè mọ́ nìyẹn. Asa ń wọ́ndà pé ọmọ tó yẹ pé òun àti ìyá ẹ̀ wọ́n ṣàwàdà nílé kó tó di pé ó jáde nísìn, kí ni nǹkan tó wá lè ṣẹlẹ̀, kò bá àwọn àbúrò ẹ̀jà kálá báwí ni, kò sí àwa náà ká ní ìbáwí ló ń sá fún. Ok ẹja ní sùúrù, bọ́yọ̀ kan náà àwọn ọ̀dọ̀ àwọn sísá mi ni ó lọ, àwọn tí wọ́n wà nílọrin. So mo ṣáà ní sùúrù pé màá rí kọ́ọ̀lù tó náà mi rí, wọ́n láti pè wọ́n hello, kí ni nǹkan tí ń ṣẹlẹ̀, ní ìrí Yétúndé ní ilé wọn ni níbo ló lè wá lọ. So bí kálukú náà ṣe bẹ̀rẹ̀ sí bá wà ní ládùúgbò nìyẹn. Kódà ọmọkùnrin tí ó ń fẹ́ tó dàbí àfẹ́sọ́nà ẹ̀ tó sọ fún wa pé tóun fẹ́fẹ́ nì, a ti sọ fún pé kó sọ fún ọmọ náà kó yọjú sí wa nílé, léyìí tó fi hàn wáyé pé ní a ti kéde pé kò sí mọ́fẹ́ lágbájá àbí fẹ́ lágbájá ń bẹ̀ tá a lè ní náà ló lè kú nílé. So gbogbo àná àti bọ́ọ̀ náà ọmọ àdúgbò náà ni bọ́ọ̀ náà Lukman by name, gbogbo àná àjọ ń ṣe alamí ẹ̀ káàkiri lálẹ́ ọjọ́ yẹn. Àṣà ni òkè ẹja ní sùúrù dàárọ̀, bóyá ó pẹ́ níbi tí ó lọ, ó lè padà darí sọ́dọ̀ àwọn ọ̀kan náà àwọn sísá mi náà pé ó máa rán wọn lẹ́lẹ́bẹ̀, torí ìwé náà máa ń wáyé bẹ́ẹ̀ tọmọ bá ṣe àṣà àwọn tí ó bá bẹ ẹ̀bẹ̀. So títí àárọ̀ òun yẹn sùn náà mọ́jú tá a bá ti gbọ́ ẹsẹ̀ lóru báyìí táwọn ọlọ́dẹ wa gan bá ń kọjá àárọ̀ pé òun ló fẹ́ wá kanlẹ̀kùn ni. Ìgbà tó di láàárọ̀ tá a rí mo ṣáà gun wọ́n ti sọ fún dáàdì wa ní old man mi lókè pé àwáyé tó dé ní alẹ́ àná àrí nǹkan kan, wọn náà sáwà sálẹ̀ láàárọ̀, kí ló ṣẹlẹ̀, àní ok kí ni nǹkan tí a rò pé a lè ṣe. Wọn á ní ok a lọ sọ fún a lọ sí police station, àwa láti ẹ̀sán ká lọ sí police station. Àwọn advice wa wọ́n ti ṣe chairman PCRC rí ní Surulere B division pé ó máa tó bí 24 hours wọ́n tó lè declare ní missing, pé ká jẹ́ ó pé bí 24 hours, tó bá pé 24 hours tá a bá wá gbọ́ moko ẹ̀, so a lè wá lọ sí police station nígbà yẹn. Ṣùgbọ́n tó di bí 24 hours bí between 4-4:30 so bá ṣe gbéra ni a bá lọ sí C division of Nigerian Police ní ọjà ọba. So àdèbá the woman on the counter a sọ fún ẹ pé nǹkan tí ó ṣẹlẹ̀ rí pé a fẹ́ report to missing girl. Wọ́n wá ní ó ti tó gbà wá ní báyìí ó ti pé bí 24 hours wọ́n ní okay àwọn náà wọ́n advice wa pé ká ṣe tracking. Àwọn nǹkan tá a lè ṣe á sàmọ̀ pé Ọlọ́run bẹ ìjọba náà dẹ̀ wà. So èrò wa òun náà ní pé bí a ṣe máa rí dájú òdodo gbà kíjọba bá ṣe gbogbo tí wọ́n bá lè ṣe within their capacity láti rí i pé
agẹ́tì judgement lórí ọ̀rọ̀ ikú ọmọ wa yìí Hafsat. ẹ wo gbogbo ẹ ṣe wá dàrú ẹ wáyé ṣe wá dàrú òun là ń sọ ń jò ní òun lára la fi ń sọ̀rọ̀ ìlara la fi ń sọ̀rọ̀ òun lọ́wọ́ délẹ̀ yìí. ìkànnì yín ló pààyàn. ọgbọ́ àyàkùn la bàbá kí ló pé ìkànnì wọn ló òun pààyàn lọ́pàá yẹn. ló kún yẹn o ló sì ta bàbá ó yẹ kán tún náà rí àwọn kan ló tà fún ó yẹ kán point out tu àwọn tó tà yẹn fún. Kọ́sìm àkàràkùn la. ọ̀rọ̀ àwọn tó ta fún ọ̀rọ̀ àwọn tó ta fún èyí wọn kàn wá torí pé ilé ayé tá a wà yìí ti bàjẹ́ gbogbo yìí tá a wí yìí náà nísìnyí tó bá padà yà nígbọ̀n kankan mọ́ ẹmẹ́ni kún bí eyín àmọ́ ká sọ torí àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn kún wo bí ìgbésí ayé ọ̀kan nù wọn bó ti rí lẹ́yìn ọmọ tẹ́ ń kíw lọ́wọ́ ẹ̀yin lókùn tá a bá sọ̀rọ̀ àwọn tí ń lò ní lọ́wọ́ láwọn àfa àwọn ti bàjẹ́ already kò látúnṣe kò sí àtúnṣe kankan bẹ́ẹ̀ yóò ti máa bàjẹ́ lọ́nu ọ̀gbọ́ yóò ti máa ṣe kíni yóò ti máa bàjẹ́ lọ inú aṣọra ti sáà ni àpẹẹrẹ pálíkì àmà súnmọ́ náà gbogbo tó kù pálíkì àmà fídíò tó nǹkan mọ́. inú àwọn àfa tó ní pàápàá jùlọ àwọn tán jẹ́ dáín sọ̀rọ̀sọ̀rọ̀ wà sí àwọn tán máa ń ṣe wà sí ẹ sáré o ẹ lé mú o sùn àbí wọ́n sùn gbogbo orú àwọn yẹn lójú ọ̀nà à ń ṣe wà sí làwọn náà sì láwọn ṣe wà sí. bẹ́ẹ̀ni táwọn náà fi yẹn contribute sínú Islam. ọmọ Islam àwọn náà ní contribution bẹ́ẹ̀. àwọn náà dá sí. a torí pé àwọn ni wọ́n sọ fún àwọn eléyìí wípé ẹ má sùn ẹ̀yin tẹ́ ń kéwú lọ́wọ́ ẹ má sùn o ẹ bá ti kéwú tán fídì kéwú yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ bí ọba dín ní oorun ni o bọ́ bá wà rún lọ́tọ̀ bá wà dé torí gbédè ẹ̀hẹ́n ọ̀yẹ́sẹ̀ wà lọ lé wọ yàrá ẹ̀mí ọba ń lọ tọ́ wá jẹ́ èèyàn lọ tó rìn lọ tọ́ jẹ́ èèyàn torí pé bọ́ọ̀ bá jẹ́ èèyàn ò ní jẹ́ èèyàn àṣàhun ní ń bẹ lọ́dọ̀ àwọn àfà wọ́n ṣe kẹ̀tìbí ku ọ̀rọ̀ ni bọ́ọ̀ bá jẹ́ èèyàn ò ní jẹ́ èèyàn òun ni kó wá wọ̀ pé ókè báà bá jẹ́ èèyàn ní jẹ́ èèyàn ẹja máa gbé èèyàn ká máa pa bọ́ bá wá rí bẹ́ẹ̀ irú àṣà ni òun ní wàá bí wípé ọwọ́ owó lọ ọwọ́ ọlá lọ láyé lọ tọ́ bá wá ń padà bọ̀ wá wọ́n á sọ fún ọ wípé ẹ̀mí rẹ ò ní gùn o ẹsẹ̀ wá lọ bí wọ́n ti ra ẹ̀mí ọ wá fẹ́yìn rẹ wọlé bọ́ bá fẹ́yìn rẹ wọlé ẹ̀mí wọ́n ẹsẹ̀ wá ta ẹ̀mí fún ọ nínú jẹ́yìn àtọwọ́ tó rí hùn o ti mọ gbogbo eléyìí kò sínú alkitabu wa sunna kò sínú ẹ̀ o ti bá wọn ń bẹ ní ọ̀ndà awo tá a bá tún wá lọ́ndà awo gan ó ṣe é ṣe ká tún mọ̀ bá ń bẹ̀ káwọn aláwo gómìnà yẹn pé kò sínú ọkọ yídà wọn kò sínú àkídà tàwọn o ti bá wọn fẹ́ ẹ̀rọ pé tún bẹ́ẹ̀ nù àkídà àwọn tí wọ́n jẹ́ aláwo gan wípé bẹ́ẹ̀ yẹn ọba jẹ èèyàn kò ní jẹ èèyàn ìrọ̀pọ̀ wà nù ẹ̀ torí àkídà àwọn àkídà ọ̀daràn ni ọgbọ́ o ti bá ń gbọ́ wá rí báwọn tí wọ́n wá sí gbọ́ ẹni ó ní bọ̀ ọba jẹ́ èèyàn ò ní jẹ́ èèyàn ọ̀tọ̀ ni tóun wí ìwọ wá sí gbọ́ ọwá lè sí gbọ́ ni wọ́n bá ń gbé èèyàn lọ́ bá ń pa èèyàn kí ọkọ̀ bá dáa kó o lè béèrè pé kí ni túmẹ̀ wọ́n túmẹ̀ fún ọ. bóyá ọ̀tọ̀ làníyàn tóun fi wí. wọ́n bá múra. wọ́n bá mú ọba ń sálẹ̀ ọba ń lè pa èèyàn. ọgbọ́ àkí gbogbo orú àwọn àkídà jagbajagba yìí o ti bá wọn àkídà yìí ibú ni o ti bá wọn àkídàtún la ya'rifu al-islam wal-islam min abari wal-islam min abari wallahu minha bari wan nabiyyu minha bari wal ulama minha barihun gbogbo àwọn àfà wọn àkídà yìí wọn bọ́ pábọ́sẹ̀ ń bẹ̀ wọ́n ní sàkídà islam kìí dẹ́ sàkídà àtàwọn níbo lẹ́yìn tí wá rí tí wọ́n fi wọn lọ lè pa èèyàn. àkídà sáré o mọ́dù o gbẹ́sẹ̀ lé gbé bọ́dì. so ayé wọn ti bàjẹ́ lébèrè tó béèrè o béèrè pé kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ yọ kẹ́ràn ní àṣìlè lò. a lè lò ó ẹyọ kẹlọ ọ̀nà àbáyọ ẹ. ẹ sọ fún wa. a wà lè lò ó kí ló tàbí nílò ọ̀nà àbáyọ rẹ̀ náà ni wípé ká padà ar-ruju' ila Allah ká padà lọ sọ́dọ̀ ọlọ́run ọ́fíìsì ọlọ́run lẹ́kùn rẹ̀ tán ti tì tún òun sí mọ́ ká padà sọ́fíìsì ẹ̀ kájòkó amárètí ọlọ́run hatta ya'ti Allahu bi amrihi báwọn afá àtàná ti jòkó tí wọ́n lè ti ọlọ́run tí tọ́lọ́run fi mú dé bẹ́ẹ̀ bá lè bá wọn lẹ́hà bá lè bá wọn lọ́rùn mu wa wọ́n lè lọ́rùn sún ń bẹ nínú àwọn afá àtọ́já sí wípé gbogbo orú nǹkan yìí wọn kó sínú ẹ̀ ọlọ́run fún rẹ̀ ní ṣàánú wọn fún rẹ̀ ń bẹ nínú àwọn afá bẹ́ẹ̀ àmọ́ tẹ́ fi dá àwọn afá tí ó jẹ́ pé ọlọ́run ní ṣàánú wọn bàbá wa alfa ńlá bẹ́ẹ̀ Sheikh Dawud alfa ńlá àyè bí ó jòkó nù pẹ̀lú tẹ̀sùbá ẹ̀ àfa wa ni mẹ́ńtọ̀ ni ẹni tí èèyàn lè pé èèyàn fẹ́ jọ láyé ní Sheikh Dawud alfa ńlá bọ́ ọba ti rí ó ti rí mọ́lẹ̀ lára ẹ̀ àfa ni ọgbọ́n àfa onímọ̀ tààrà Mọ̀lánà Sheikh Dawud alfa ńlá onímọ̀ tààrà ìmọ̀ ń kí mo pè onímọ̀ kí mo pè tààrà mímọ̀ tààrà tó yé Sheikh Adam lọ́kọ̀ wọn ọ bá tasawufu lọ́wọ́ bàbá tó bí wọn alifa bàbá wa gbalẹ̀ ha bàbá wa Sheikh Abdul Majid almarhum ọlọ́run bá wa kẹ́ wọn bá tasawufu tààrà tasawufu gidi tí ò ní dọ̀tí nú ọgbọ́ àgbọ́yé bàbá tasawufu tààrà tasawufu tààrà làṣíyàtàn fiha kò sí dàrú dàpọ̀ ń bẹ tasawufu gidi wọn bá wọn tún wá bá ti Sheikh Adam tí ń jẹ́ àfa wọn wá pa méjèèjì pọ̀ ní Mọ̀lánà Sheikh Dawud òun náà wá mẹ́nitọ̀ bàbá Sheikh Dawud alfa ńlá wọ́n ń báláǹsì lórí
manhaji Sheikh Adam àti ti bàbá tó bí wọn àti tàwọn sálàfù sọ̀lẹ̀hìn láwọn ẹni ire tí wọ́n láwọn fẹ́ jọ wọn wá ń balance lórí manhaji wọn ń tọ̀ tí wọ́n fi débi wọ́n dé yìí gbogbo ohun tí ọlẹ̀ yẹn wá kó òun wá kí láyé ń lè fi bẹ̀ wọ́n lé wípé àbòyìn. Masha Allah. ibi tó ti wá mọ̀ wípé ọlọ́run ní ń fún wọn kì í ṣe apá wọn wá ayé ọlọ́run ní ń darí ẹ̀ sọ́dọ̀ wọn pé ẹ̀bùn ibi tó ti mà ní wípé wọn ò ní ná sí nǹkan kan ju ojú ọ̀nà ọlọ́run tán wà nílọ. Masha Allah. o lè bá wọn bí wọn ti gbowó jáde kí wọn gbé pásù jáde kí wọn máa ná pásù kí wọn máa lẹ pásù owó. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ máa ro owó kí báyìí. àbí kọ́ máa ro owó kí o lè bá wọn bẹ́ẹ̀ o sì ní bá wọn wípé owó ni wọ́n fi ń ṣe ìjà àfa wọn. ọ̀gbọ́. ẹ̀sìn kírù táfà mi ń sàtà àmọ́ kéwù rẹ̀ owó ni. so àwọn tí ọgbọ́dọ̀ yìí kọ́ ó jọ̀nù irú wọn wá ń bẹ bẹ́ẹ̀. tọ́lọ́hún ní sànù wọn fún rẹ̀. Ọlọ́run ní sànù fún rẹ̀. irú wọn bẹ́ẹ̀ ni baba alágége tòní baba mudirul markaz. bẹ́ẹ̀ yẹn ọmọ kéwú tẹ̀ ń bẹ́ ńlé kéwú bí ẹ bá já sí wípé o lè ní ẹ̀yọ́ máa tẹ̀ ń kéwú lọ́wọ́ ya ẹ̀ rí àwọn ilé kéwú tó lọ kò jẹ́ pé bóyá níyàn pọ̀ fẹ́ dàbí irú àwọn baba mudirul markaz irú àwọn Sheikh Dawud Alfa ńlá kì í pé irú wọn lọ́wọ́ irú Sheikh Adamu Yahya Al-Fulani ní Kánò tọ́já sí wípé ìmọ̀ ẹ̀sìn yìí làwọn wà áfítà ni wọ́n gbélé jù ni wọ́n gbọ́lá fún wọn gbọ́lá fowó ọ̀rọ̀ àwọn yìí ń lẹ̀ o torí wọn lọ lé kéwú torí pé àfáà kan náwó yàfùnyà fún ta ọba ná owó wọ́n sọ yẹ bílíọ̀nù tó ná lẹ́nu yóò ṣe mòlúdì nìkan ó ṣe bílíọ̀nù wọ́n bá ná wọn lálà sí owó bẹ́ẹ̀ ni wọ́n bá ná rẹ̀ lójú aago tí wọ́n láfi sí ẹ̀ lójú aago wọn máa tẹ owó mọ́lẹ̀ àwọn yìí wọ́n lọ ápò ń bí iṣẹ́ fọganáísà ọlọ́lọ́ lè kéwú lè kéwú kò sí ní tí wọ́n padà gbẹ̀yìn rẹ́jú kọ́ máa pààyàn báyìí lọ torí pé àwọn tó gbé sí mẹ́ńtọ̀ àwọn tó ọlọ́wọ́ fẹ́ jọnu babalágége tòní ọmọ kéwú tó bá fẹ́ sọ síìrì tí ó ṣe ríire kó lè jọ baba mudirul markaz bọ́ba ti gbé baba mudiru sí mẹ́ńtọ̀ rẹ so gbé sí sílábọ̀sì rẹ níwájú rẹ báyìí yípa ẹni tí mo fẹ́ lérè wàláhì làásìmọ̀ òní rìn bí bàjẹ́ torí pé bàbá ti ń tọ̀ wọn lọ gbogbo àfa àláyé gbogbo àwọn ọmọ ya wa sálàfí àwọn alùsùnà tí wọ́n ń bá bàbá mudiru jà ńjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí bá wọn jà láyé kò sí ní tán torí ẹ̀ bá wọn jà jọ ọ̀rọ̀ mímọ̀ lọ. ọ̀rọ̀ mímọ̀ nìkan náà ni. ẹbí gbogbo ẹbí àwọn ya wa sálàfí ẹbí àwọn alùsùnà ẹbí wọn kí wọ́n máa jẹ́rìí sí èmi ní sọ yìí ọmọ babalágége ní sọ̀rọ̀ ẹbí gbogbo alùsùnà ẹbí gbogbo sálàfí wípé kí ni ń fa wọ̀ àìgbọ́yà ẹni yé láàrin àwọn àti babalágége ọ̀rọ̀ mímọ̀ ni kì í sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé kọ́ kì í yẹ kí wọ́n fẹ́ lé wọn kóńdé ayé pé kóńdé ayé yìí pọ̀ òun kọ́ ọ̀rọ̀ mímọ̀ ni kí babalágége ọ sọ̀rọ̀ mà káwọn oní kò rí bẹ́ẹ̀ káwọn ọ sọ̀rọ̀ mà kí babalágége oní ò rí bẹ́ẹ̀ ntọ́fà gbọ́n mi sí omi òtún náà nù ni èyí ń lẹ́yìn èyí ń lè bá yí pé ọ̀rọ̀ ayé ni tọ́lá àwọn náà máa wí pé bàbá wọn yé ṣe àwọn àfáà tí wọ́n ń lò níyì lọ́wọ́ bí wọ́n ti lò yìí wọ́n máa fi bàbá alágége yàtọ̀ mbẹ́ àfẹ́yí tí ọba kò tí ẹ̀ sẹ́yìí tí ò ní lè sọ bẹ́ẹ̀ wọn ò ní jìtá ọlọ́run yá alẹ́ má gba ti bàbá wọn dúró o torí wípé àkídà tí wọ́n yàtọ̀ fún tiwa a sì sí mọ́náhàjì kan náà o ti ẹ̀kìtìláfù ń bẹ láàrin wa àmọ́ wọn ò ní fi kún wípé inú àfáà ti ń ba ìdí àfáà jẹ́ lójú ọ̀nà ayé nítorí ayé bàbá ò sí ń bẹ̀ kò ní wọṣọ fàárì ní bàbá alágége wọn ò ní wọṣọ fàárì wọn ò ní sọ̀rọ̀ fàárì ẹ̀ rí kí bàbá sọ̀rọ̀ owó rí ẹ̀ lérí wọn kún wọ́n wọṣọ ẹ̀ wọ́n wo agbádọ̀ ọ̀hún gan wọn ò ní kó sẹ́sì wọn ò ní rìn dọ̀tí màtíríà gan wọn ní ṣiṣẹ́ sí ó ti máa wọn à ní lọlé olówó lè jòkó mbẹ wọn à ní ganu síbi tí ó yẹ kí wọn ganu sí wọn dúró láàyè wọn níbi tí àga bàbá wọn tí wọn fi wọn sí ni wọn ò tayọ àga náà wọn ò trespass síbòmí wọn ò trespass síbi kan tó ju àyè gbogbo nǹkan sì wá bá wọn bẹ gbogbo ntọ́lọ́run wá ń ṣeun àwọn ẹrú ọlọ́run tí wọ́n rí pélé yíyàtọ̀ nù àfa àsàmánì tòní táwọn èèyàn ti gbá wọn lójú lọ rẹpẹtẹ wọ́n wá rí i pé ẹni ọ̀sẹ̀ kù láàfáà ni gbogbo wọn wá ń darí wá láti wá mú ti ń bẹ lọ́wọ́ wọn wípé abẹ́bí dájú sọlọ́run ìtọ́ wa ń fi ilẹ̀ hùn bàbá wa làwọn ọ̀fẹ́ nǹkan kan láyé ayé bàbá mi gbogbo ntẹ́ bá ti ẹ̀ máa ṣe sí àyè èyí tí wọ́n ń gbé bíúdì kalẹ̀ èyí tí olóhùn ṣe nǹkan báyìí èyí tí kò wá ń ṣe ọgbọ́n so irú àwọn yìí ń kọ́ agbájọ àwọn yìí bàbá mọ̀kádàmù àgbà bàbá wa dámbọ̀rọ̀ nù bẹ́ẹ̀ èsì dáyàn ọmọ akéwò lè jọ wọn bàbá mọ̀kádàmù àgbà lérí pé wọ́n ń jí sí ọlọ́run làdáwó kàn wọn òun làwọn ọ̀tára wọn pa wọn tọ́lọ̀ ní ètò lérí pé ń jí sí ọlọ́run náà làdáwó kàn wọn tòun ti bá dáwó sí wá kàn wọn náà ó ní ìníjòkónúlé ẹ̀yà máa gbé mi náà ní sọ tọ́lọ̀ ní sọ láyé ní jẹ́ tọ́lọ́run kí n tó kú mẹ́ òun wọ́n sì ń jẹ́ wọ́n fún wọn mọ́tò bàbá ní ọ̀rọ̀ mọ́tò kọ́ ẹ máa fi masínì gbé mi kí wọ́n ti fi masínì gbé bàbá mọ̀kádàmù àgbà bàbá dámbọ̀rọ̀ nù kinu gbogbo òde tí gbogbo àwọn ọlọ́lá ayé wà ń bẹ̀ masínì wọ́n yẹ gbé wọn ojú àgbò wọ́n sì sọ ọ̀rọ̀ láàrin ìṣẹ́jú márùn tí gbogbo ọlọ́lá yóò mú tiwọn lọ lé mẹ́ ẹ̀yẹ yẹn ṣẹ́jú àwọn yìí tí wọ́n fẹ́ ju apàyàn. bàbá ìmámù àgbà ńìlọrin ìwé ẹsẹ̀ kọ́ jọ bàbá wa ìmámù àgbà ńìlọrin ẹsẹ̀ kọ́ jọ wọn. tọ́já sí wípé alhavi haswal mutakaddimin àwọn tí wọ́n ń tọ ojú ọ̀nà àwọn ẹni ìṣáájú ní bàbá ìmámù àgbà o lè bá wọn bì kan níbi ìbàjẹ́ kan láyé ìjọ wọn ti ń bẹ tí wọ́n ti jẹ ìmáàmù títí dòní ọ̀sẹ́ ni ó mú ẹjọ́ wọn débì kan níbi ìbàjẹ́
ẹnìkan ò sì gbọ́dọ̀ pẹ́ẹ́nì kan gbọ́dọ̀ ìbọn lòún jìbìtì àwọn yóò ti ẹsẹ̀ jálàbí ọ́fíìsì wọn ti tó wọn kọjá kó tó láwọn ó ṣe jálàbí tọ́ba yìí tí wọ́n rà pẹ̀rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run lára wọ́n sì ní háìbàlá bẹ́ẹ̀ bí ruwa báyìí mọ́mú àgbà ńlọrin bá sọ fún olówó kan wípé ṣe báyìí tọ́ba kan wọn alábùkù nǹkan ó ṣe ń bẹ̀ mùjárábù ni tí wọ́n ti ń tà àti rí ni bàbá ìmọ̀ mọ̀lẹ́ ìwé yẹn sépọ̀ ọ̀fẹ́ jọrú àwọn yìí ó ti báwọn bàbá ìmọ̀ Gàmbàrí kátó gbé àbáwá jánásì tóun tó ń jẹ́ ọ̀dọ́ nínú àwọn nínú tọ́lọ́run tó ṣe lónìí ọ̀dọ́ ni àmọ́ ọ̀dọ́ lọ́jẹ́ àmọ́ bàtà wọn ni ìṣáájú ló ń tẹ̀lé. ọ́fíìsì wọn yẹn tó wọn. ọ́fíìsì yìí tó wọn. àmọ́ wọ̀ yìí náà lọ́jẹ́ pam sẹ́ẹ̀kì wọ́n náà lọ́jẹ́ pamu wọ́n lọ́jẹ́ sẹ́ẹ̀kì wọ́n lọ́jẹ́ àkátàǹtì wọ́n lọ́jẹ́ mẹ́sẹ́njà wọ́n lọ́jẹ́ gbá wọ́n lọ́jẹ́ mùdírù ọjẹ́ mu asisu ọjẹ́ mùdírù ọjẹ́ kàtíbù ọjẹ́ mùdárísù ó tún jọ jálàbí ó tún jẹ́ CEO ọ̀nà tó làdífà ó tún jọ jálàbí. àwọn èèyàn ti sọ di pé tá a bá fẹ́ di àfà kéèyàn tó dá àfà lónìí àbí kọ́kọ́ lè wá owó àwọn èèyàn dúró tí wọ́n sọ fáwọn àtàwọn bẹ́ẹ̀ àwọn tí bẹ́ẹ̀ pé ẹ máa ń so à ń bọ̀ àwọn akéwù kan bẹ́ẹ̀ ní ọgbẹ́ wọ́n ẹsẹ̀ àwọn akékèké kan wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ tó yẹ pé táwọn ń sọ ni wípé ẹ̀yin àfà tẹ̀ ń lo sàmán lọ àbá àwọn alábàjá ẹ máa ń so à ń bọ̀ àbá àwọn ọmọ àpín kálukú ẹ máa ń so àwọn ọmọ àbáyé adétán ń wá bí ó ṣe pa èèyàn ń wá olúgbò òun kí ń lọ ìlú káàkiri bí wọ́n ti máa nǹkan kèfèrí tó jiná ń wá káàkiri tọ́ba wá rí gbogbo ẹ̀ tán yóò wá fi control owó o ti ẹni wẹ́sẹ̀ palẹ̀ kéwú tí ìjọba ọdún méjì lọ yóò wá pàdé pẹ̀lú àfa àti tí ń ṣe dá wà ní 50 years tó ti wà lérí wá sí wọ́n jọ wá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn lóde òun tó wá kọ́ fún lọ́rọ̀ sọ yóò máa wá ṣe fáàrí ọ̀fẹ́ ṣe fáàrí ìjà àfa yóò wá kọ́kọ́ wá owó lọ́nà tọ́ba wá owó dé tó rówó yóò wá fi owó control ìjà àfa òun náà máa control àwọn afọ́n wá sí. ọgbọ́n gbogbo eléyìí lópin ìgbà tírú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ Kọ́sìm ayé ò le tò